Africa Content TV. Ọ̀pọ̀lọpọ̀ ní Ìbàdàn, ọmọ Ọláyọ̀tẹ̀ tó ń jẹ́ Bísí, Ìbàdàn kì bá sí ọ̀rọ̀ yẹn. Ibi tí báyé mi dé Currency dé Bísí, olóhùn tẹ́lẹ̀ márùn-ún sí sùn. Ohun tí o bá yẹ kẹ́rọ máa bọ́ ní Yéṣu wò tẹ́ bá rò sí Currency. Ẹ wá ní mo bínú tán. Béèyàn bá sọ̀rọ̀ Yéṣu wò, á dàbí ẹni pé. Sónítọ̀ yẹn, ọmọ kò láya ní o. Àbótí tán fóònù tán wò o. Ohun tí o bá kí n ṣe tèmi Yéṣu wò yẹn máa kó sí mi lọ́rùn àá. Ó ṣe wọ̀. Ẹ ṣọ́ra yín ara yín. Ibi tí báyé mi dé Yéṣu dé Bísí. Bẹ́ẹ̀ ṣe bú mi láríwá o. Tẹ́ ń bú Yéṣu kiri wọn kú wí kankan. Ẹ ṣàlẹ̀ ní má ṣe eré mi àmì Currency kí má kọrin. Òun tẹ́ bá fún mi Yéṣu ní kẹ́dìmú. Ṣùgbọ́n ọ̀rọ̀ tó ń lọ níbo Táyé nìkan ẹnìkan ṣe níṣẹ́yìn o. Tẹ́tí bú mi láti láàsì àwọn òṣòro o. Ó wá di February. Odidi bàbá ọ̀nàrẹ́bù. Èmi tí mo níbi ìtọ́jì tí mò ń lọ. Màá ní kọ́ máa mẹ́nìkan. Kọ́ máa mẹ́nìkan kọ́ máa nà débi sí. Ẹ má sọ bẹ́ẹ̀ mọ́, kò jọ mí. Ohun tí mo gbé dání Yéṣu yàtọ̀ sí ti. Ṣé mi tó jẹ́ pé Yéṣu ń hàn, mò ń bá wọn gómìnà jẹun pọ̀. Àmọye lọ́yà àsọ̀rẹ́ wa ni wọ́n. Mo fi Currency béèyàn bá bú mi Yéṣu fún òun ò lè ní kán gbà létí. Débi gba wá tútù kùtù bẹ́ẹ̀ ni pé kan náà yìí o, ìwà yín. Màá ṣe eré ní ọ̀dá ẹ̀, màá ṣe lọ́la, màá ṣe ní Sátidé, màá ṣe ní Sunday. Tó bá dijọ́ Monday mo tún léré, tó fi máa di inú àwẹ̀ o. 21, 19, 20, 21, 22, 23. Dáàbá sí mi Yéṣu níjọ́ Monday tó túbọ̀ lẹ́yìn Monday yìí o. Àtúnwá gbé Yéṣu Saturday tá a máa wẹ̀ o. Mo tún ní pààtì ọba ìṣúná ti pè Currency lórin. Ní Sunday Yéṣu wọ́n pẹ́ Táyé ní inú àwẹ̀ o. Tó bá tún wá di Monday 3 March. Wọ́n tún pè Yéṣu lélẹ̀. Ìyẹn ni màmá wájà kiri. Bí ẹgbẹ́ nìkan létí Yéṣu ẹ lọ ní ẹnìkan. Ọlọ́run má jẹ́ ó jẹ́ mi ìlà yìí. Èyí tẹ́ ẹ ṣe lọ́dún tó kọjá Currency tá a dákẹ́ ẹnu yín. Ẹ tún ti gbé mi hàn o. Ohun tí o kì í ṣe tèmi ẹ má ti mọ̀ mí lọ́rùn Yéṣu fún wa. Ọmọ òun ṣe dídẹ́ bàyíṣu. Èyí tẹ́ ẹ bú mi Yéṣu gbogbo. November, December, wọn ò sọ̀rọ̀. Ó wá di January, èbú dọ́là àfúta ẹ́. Ó wá di February Yéṣu ẹnìkan lọ mọ́mọ́ kékeré kan máa ní nìkan. Ìyẹn lẹ́ ń sọ kiri lórí online débi sí. Kò kì í ṣe mi o, èmi kọ́. Kò kì í ṣe mi o, èmi kọ́. Kò kì í ṣe mi, èmi kọ́. Gbogbo ẹ̀yin tẹ́ tú kùtù ẹ̀ ò mú fi ní. Tẹ́ ẹ bá mú fi o, ẹ ní sọ bẹ́ẹ̀ ẹ bá so. Àwọn tẹ̀dẹ̀ ń gbìjà Yéṣu wọn mọ̀ wọ́n ara wọn, wọ́n mọ òfin tiwọn, wọn ò lè sọ. Wọn tiẹ̀ gbọ́dọ̀ sọ. Ẹ lè sọ. Tẹ́ bá sọ Yéṣu máa bà lé ọba jẹ́, ẹ lè sọ. Ẹ tiẹ̀ pátá ẹ lè sọ. Ohun tí o kì í ṣe tèmi Yéṣu ẹ má tì mọ́ mi lọ́rùn àá. Èmi tọ́mọ tèmi wá nílé aṣòfin níjọba o.
ó ṣèjọba lóye ṣubú màá ní kọ́ mọ́mọ́ kékeré kọ́ máa gbá létí níbi tí ìjẹun ìjà ìjẹun ní mi ò mọ̀ já ìjẹun ní mi ò mọ̀ já. Baby sí mẹ́mú ni o mi ò mẹ́mú ìmẹ́mú ni mi ò mẹ́mú o. Tá a bá lẹ́ni tó lórí pépé Yéṣu bù nínú yín. Ọmọ 50 years kí n máa mọ́mọ́ ọ̀nù mi kọ́ máa nà torí kílẹ̀ ń bá mi fa náà tó yọ lọ. Ohun tẹ́ bá mi bá Yéṣu bù tí ò ní kí n má lọ sódèrè kò ní kí n má gbowó kò ní kí n ẹ lọ sọ fáwọn ajá sáà àjà ni o kò ní kí n ẹ jọ. Mi ò dẹ̀ bu yín mi ò bu yín ọ̀rọ̀ tí yóò tó jà lè gbé dání nípa òtítọ́ òtítọ́. Àwọn tó mọ̀ òtítọ́ Yéṣu bù wọ́n ti mọ̀ yín o wọ́n mọ̀ yín wọ́n mọ̀ yín. Àwọn kan Yéṣu bù ìyá àmọ́ra wa kú bá ń sìn o àmàsọ. Wọn ò bá yẹn wá bí Yéṣu bù lọ bá dá oko àwọn náà pè mí ọ̀rọ̀ yẹn. Tó bá di lọ́la tí n bá fẹ́ ṣeré oníbàdàn eré ọ̀sán Yéṣu bù kí n tó lọ ṣeré alẹ́ nílùú Èkó. Wọ́n retí mi nílé Èkó lálẹ́ ọ̀la táyé àmàsọ. Mi ò ní dákẹ́ Yéṣu bù láíláí ẹ lè kọ̀rọ̀ mọ́ mi lẹ́nu báyìí sú ọ̀rọ̀ yẹn. Ṣùgbọ́n kó má di pé Yéṣu bù mo ṣeré lẹ́gbàá àwọn òsàn gangan Yéṣu bù ọ̀rọ̀ yẹn àmàsọ. Tó bá di lọ́la ẹ máa gbọ́ labárẹ̀ bó ṣe jẹ́ ẹ̀yìn ti báyìí sú. Ṣùgbọ́n ewúrẹ́ tẹ́rì yẹn kò lóun ọ̀ṣọ́gbà àgùntàn rárá o àgùntàn ló ń kí. Ó sọ pé màmá òun ò ní dúdú o àjọ lè pọ̀ ọtí. Ìlàyé aráhùn sátì o kì í ṣalábòsí ọba ọba kì í ti gbà kan bọ̀kan nínú. Ọba kì í ṣàbòsí ọmọ àdámọ̀ tó dá sáyé o ẹni yòówù kó ṣàbòsí o. Ẹ jábí fún wa ìdú ọ̀bọ̀ lọ́la ká fi fún wa ìdú ọba tààlà. Ọlọ́run tó ṣe fún Kọ́hìndé á ṣe fún Táyé ó bọ̀ wá á ṣe fún Dòwú tó sì kẹta wọn. Tó bá ṣe fún Dòwú tó bá mọ̀ pẹ́ dú ó bọ̀ wá á ṣe fàlàbà kì í ṣàgbára ni. Àjàní ó tó mi kọ́ ọgbọ́n òwe àgbà o. Ó má máa tó mi kọ́ ọmọ. Ìsáàtú tó mi àlàdà ọ̀bẹ. Ìdí ẹ̀ àkọ́kọ́ gbóná ọkọ̀ tó jàta. Ìdí ẹ̀ àkọ́kọ́ gbóná. Orí mi kò kí mi mọ́. Orí kò kí mi mọ́. Kí ló fẹ́ kí mi fún? Ṣé wọ́n tó dẹ́gbẹ́? Tó bá rojú ayé.
ó máa pọ́n mi lé tí n bá lọ́dọ̀ ó tún máa mú mi mú kí ló wá kí mi mú ṣé wàá tó dẹ́gbẹ́ tó bá lójú ayé ó máa pọ́n mi lé tí n bá lọ́dọ̀ ó tún máa fádà ìyá máa kí lọ́wọ́ lọ́wọ́ ó máa kí ẹjọ́ ẹ máa kí mi sàmájà ẹ máa kí mi jọ kí ló wá kí mi mú ọtún máa ṣe é kó máa kí mi sá. Kò ní burúburú ọba àṣọ Ọbásanjọ́ kò ní burúburú ọba àṣọ dáé kó má kẹ́ni pamọ́ ní èsì mú bá sùn. Ṣùgbọ́n èèyàn tí ó kú láwọn ọmọ òye símú yẹ sí. Bí wọ́n bá mọ ọbẹ̀ àwọn Haúsá, àwọn àgbà pé mọ́. Bí èèyàn pa ayá sọ́jà o, àmọ́ ẹni lórí pé tó máa sọ pé wàhálà mọ́mí yẹn pọ̀ mọ́ ni. Ṣùgbọ́n ẹ̀yin lọ tó ń wọ̀ wàhálà mi bẹ́ẹ̀. Mo ti dákẹ́ tẹ́lẹ̀ wọn sọ gbọ́ngàn. Àyìndé àṣìwò bàbá wọ́n ti pè mí o. Wọ́n ní Currency wọn fẹ́ wàhálà nínú olóyún. Ẹ̀sìn kéde ẹ̀ṣẹ̀ náà wọ́n ti pè wá o. Wọ́n ní Currency ọmọ ṣe níbẹ̀ àwọn fẹ́ wàhálà nínú olóyún. Ẹ̀yin náà bẹ́ẹ̀ sọ pé kọ́lọ́mú dọ́mú ya ìgbè lẹ́sọ̀ ẹni kò sí ya mọ́mọ́ kọ́lọ́mú dọ́mú ya ìgbè lẹ́sọ̀ ẹni kọ́lọ́mú dọ́mú ya ìgbè lẹ́sọ̀ fún wa àdẹ́rẹ́ ti wà láàmọ́mọ́ everybody ìṣeré ẹ̀rọ tọ̀ọ̀kan à ń pawó àríjẹ àrímú ẹ̀yin náà ń ṣe dáadáa ẹ̀yin náà ẹ̀ ń lọ ẹ̀yin kan bọ̀ ọ́. Kò ní sí wàhálà abẹ́ni kankan. Bẹ́yìn ò bá sọ̀rọ̀ táwọn kan bá dákẹ́. Àwọn tó bá jẹ́rán yín. Àwọn òṣìṣẹ́ yín oyè ìsìnkú yẹn sọ fún wọn. Àwọn náà ń dá wàhálà fún yín. Àwọn náà ń dá arọ tó ń dáná ọba àṣù. Ọ̀rọ̀ ẹlẹ́sẹ̀ mẹ́fà ló ń dá sí. Àwọn tẹ́ ẹ rán sí o, wọ́n lórúkọ, wọ́n ní wọ́n ètò ẹbí bá mi bá. Ẹ̀yin la máa mú lọ́rùn ẹ̀ sọ fún wọn. Ẹ̀yin la lórúkọ o. Olórúkọ dẹ́rìn ẹ̀sùn fún máa ń ṣe jẹ́jẹ́ ni o. Ẹ̀yà máa wọn pípú yẹn so. Bí ẹ bá fẹ́ ní followers. Ẹ má fi bá dẹ́rìn kan jẹ́. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ́ ni yóò yẹ èsì fún máa. Ṣé bẹ́ẹ̀ ṣé wọ̀ mí? Mo jẹ́ ẹni tó lè nípa mú èèyàn kan máa gbà létí kan máa nà. Ibi tí ń dé, èmi tí ń lọ ọmọ níbi máa ṣòmí dáé. Ó dá ló jẹ́ bàbá ní yéé síbù lẹ́bí náà táyé. Ẹ má dúró ẹ̀sìn mi máa. Kò tí ẹni ṣẹlẹ̀ kò dé ló ṣẹlẹ̀ láyé mi. Àwọn tẹ́ ẹ pé kọ́ máa ṣe dáko táyé mọ́. Àwọn ló máa bá a sọ. Àwọn tẹ́ ẹ pé kọ́ máa pè táyé lélẹ́rẹ́. Ó kù sọ̀rọ̀ ọ̀run. Àwọn tẹ́ ẹ pé kọ́ máa ṣe dáko tiwa. Ẹ fi ẹ̀mí ni máa sùn. Àwọn tó bá jẹ́ tèmi wá wá. Àwọn tó bá jẹ́ Currency wọn pè mí lélẹ́rẹ́. Àwọn tó jẹ́ tèmi wọn pè mí. Ayé yóò yọ ọmọ ayé yóò yọ Bàṣọ ayé yóò yọ ẹ̀sìn ní ayé yóò yọ bá. Lórí mẹ́ta èmi ò tún báyà ní oyè ìsìnkú kẹ́ni bá máa sọ. Lórí máa sọ fún fans pé ẹ má lọ náà fẹ́ nìkan wọn ò gbọ́ rí. Tẹ́ ẹ bá play, a máa play.
Tẹ́ ẹ bá sọ̀rọ̀ a sọ̀rọ̀. Tẹ́ ẹ bá kí a máa kí. Ẹni kò gbàjẹ́ lọ́wọ́ wọn. Wọn ò ní fún yín oyè ìsúnmọ́ bá tuntun mọ́. Ẹ lè kọ́ra ọmọ mi lásán. Àwọn tó jẹ́ fáǹsì wọ́n ní pé ìrọ́tẹ̀ ìpamọ́ mi máa ń so lọ́wọ́ yìí. Ìrọ́tẹ̀ ìpamọ́ mi yẹn sí fún pé mo ní kọ́ lọ gbọ́ ọmọ kékeré kan. Mo ní kọ́ máa nà ẹ sọ̀pù ẹ̀. Tó bá jẹ́ ní yàrá fẹ́ sọ̀pù ẹ̀, àwa ò láìpẹ́. Tó bá jẹ́ ní yàrá fẹ́ sọ̀pù ẹ̀. Gbogbo yánmọ́yánmọ́ èmi ò láìpẹ́. Ẹ lọ sọ̀pù ẹ̀. Wọ́n lè ní báńpẹ́ nìkan ẹni máa sọ̀. Ọdún máa sọ máa jà ẹ jọ̀wọ́ o tó bá jẹ́ ènìyàn náà fẹ́ sọ̀pù ẹ̀. Àwọn. Gbogbo yánmọ́yánmọ́ èmi ò láìkẹ́. Ọmọ Ìbàdàn ni mí, ọmọ bí ò láìkí ẹ̀. Ìjẹ̀bú nìyẹn, ọmọ ò láìkí ẹ̀. Olùjábọ̀ Èkó ọmọ má ṣe àìní ẹ̀. Àjàní Ẹ̀gbá nìyẹn ó gbọ́dọ̀ àìní ẹ̀. Ọmọ Ìbàdàn ni mí mi ò gbọ́dọ̀ àìní ẹ̀. Ọlọ́run wo wa ó mi ò gbọ́dọ̀ àìní ẹ̀. Mo bẹ̀rẹ̀ tó bá jẹ́ ènìyàn kẹ́kẹ́ sọ̀pù ẹ̀. Gbogbo tẹ̀sán ní íńtánẹ́ẹ̀tì ọmọ wọn ò láìkí ẹ̀. Ẹ lọ́wọ́ tí ó gbogbo dájú torí Ọlọ́run ẹ jọ̀wọ́ òbí ò láìkí ẹ̀. Ó pọ́sibù. Ẹ lọ́wọ́ fídíò yẹn dáadáa ó pọ́sibù kó jẹ́ pé àwọn tó jẹ́ bẹ̀rẹ̀ kankan ní bẹ́ẹ̀ náà ló ṣe ṣe sálàyé báyìí bẹ́ẹ̀ ló ṣe ṣe sálàyé báyìí bẹ́ẹ̀ ló ṣe ṣe sẹ́yìn báyìí yé síbù yẹn. Bẹ́ẹ̀ bá lẹ ẹ gbọ́ Yorùbá ẹ máa lọ ẹ gbọ́. Bí ìṣètò yìí kí wá mọ̀ ń yan ọmọ mi yé sínú nǹkan máa lọ. Ẹ sọ́ọ̀bù ẹ̀. Ẹ sọ́ọ̀bù ẹ̀. Tó bá jẹ́ ènìyàn náà fẹ́ sọ́ọ̀bù ẹ̀ èmi ò láìpẹ́ ẹ̀.